Hello, hello, hello. Wọ́n ní lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin báyìí o, wọ́n ní Mariam àti Ashley àti Toby. Ṣé mọ̀ pé wọ́n rí Toby ní airport, wọ́n dá padà. Wọ́n ti ń wá Toby láti bíi 3 days. Wọ́n ò rí. Wọ́n ní ó ń prepare láti sálọ lọ sí Kenya. Ẹni tó wá rí Ashley iṣẹ́ Ashley jà Toby lọ́ba Ashley ti tiẹ̀. Gbogbo wọn pátápátá ẹ mọ̀ pé Ọlọ́run ti rẹ́ẹ̀dì mọ́ wọn, ó ti fi di wọn jálẹ̀. Wọ́n ń wò bàìbà, wọn ò lágbára mọ́. Ọlọ́run ti ba agbára wọn jẹ́. Káwá ti rí Naomi báyìí, agbára wọn ti bàjẹ́, ó máa domi. Títí Toby nìyẹn. Wọ́n náà dá padà. Aṣọ lọ ju ọmọ lẹ̀, wọ́n ní ó gbé ọmọ yẹn kàn lọ jù sí ilé ìjọ tó fẹ́ sá lọ yẹn. Wọ́n ló kàn jùlẹ̀ sílé ilé Kíní lákùrẹ́, ilé Naomi lákùrẹ́. Wọ́n ní bó ṣe tẹ ọkọ̀ létí lọ sí Kíní nìyẹn, lọ sí airport. Wọ́n lọ airport náà ti lọ. Wọ́n ní kò sí nǹkan, wọ́n níbi tí Ọlọ́run ti mú. Ẹ̀rí pé Ọlọ́run yà. Ọlọ́run wa in fact ọba ìyanu ni. Kì í ṣe ibi tí wọ́n lọ ní ẹ̀bẹ̀tẹ̀ jẹ́ kí wọ́n sọ ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé ọmọ yẹn ó gbé lọ sílé Naomi lákùrẹ́. Wọ́n wá ní bó kàn ṣe dé ilé Naomi, ó kàn ju àwọn òbejì yẹn ló bá fèrè igi, ó kàn kó sí mọ́tò lọ. Kí wọ́n ṣe kékeré torí pé kábíyèsí ti lé wọn kúrò láàfin. Wọ́n ní kí gbogbo wọn kólúkálukú gbọ̀nà ibi tó ń lọ. Wọ́n rọ́nà lọ. Wọ́n rí lédè sí i. Eléyìí tó sọ pé òun ni mílíọ̀nìà ní ilé wọn bí mílíọ̀nìà ni. Ìyẹn kẹ̀kẹ́ rẹ̀ ìyẹn ìdúró sí ìbẹ̀rù sí fún. Ẹ mọ̀ pé gbogbo nǹkan atrocity ó kún ọwọ́ wọn rẹpẹtẹ. Eléyìí olórí Toby ọmọ orí ìrìn ni. Láà ló ṣe fẹ́. Ẹni tó bá ń yọ́lẹ̀ dá ohun burúkú máa yọ wọn sí náà ni. Bó ṣe wá di pé kí ló ń jẹ Toby tó fi lọ ju ọmọ lẹ̀ ètí kábíyèsí bá. Wọ́n nìyẹn ti Toby nìyẹn. Ó gbé lẹ̀ ó bọ̀ pé wọ́n ní wọ́n débẹ̀, wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wọn kó ṣe lójú ọmọ lẹ̀ o. Ó ti sá kúrò, ó ti kúrò láàfin, wọ́n dẹ̀ ń wà. Ó ti kúrò láàfin náà tún gbà yẹn náà wọ́n ló lọ gbọ́ ọmọ lẹ̀ fún Naomi lákùrẹ́. Òun ló fà tó fi di pé wọ́n á ní kó lọ bọ́ńdù lẹ̀ padà. Pé wọ́n lẹ́yìn tó mọ kábíyèsí, wọ́n sọ pé ó fẹ́ lọ sí Kíní, pé wọ́n dẹ̀ ti ń wà. Ó fẹ́ sá lọ sí UK, wọ́n ló fẹ́ lọ sí UK. Bẹ̀rẹ̀ ni ó fẹ́ sá lọ. Èyí sí Mariam, Ashley, àná náà sọ pé wọ́n bọ́ńdù lẹ̀. Bọ́ ṣe sọ nìyẹn, allegedly torí wò bá yá lẹ̀ tó máa sọ pé wọ́n tún ti bọ́ńdù lára àwọn báàgì tó máa gbọ́ tán tó máa dún láàfin. Àfikọ́ náà kó ṣàánú. Èní wọ́n lé Ashley Mariam, ọ̀la wọ́n lé, ó tún máa padà wá. Ṣé mọ̀ pé gbogbo ayẹyẹ tó ń ṣe fún nígbà bèjì yẹn, bó ṣe ba ayé jẹ́, ó bọ ayé jọ́ bọ̀nà jẹ́, ó bojú ara ẹ̀ jẹ́, ó bojú fámìlì ẹ̀ jẹ́. Ǹjẹ́ àwọn ṣé ẹ ti gbọ́ pé àwọn fámìlì ẹ̀ tún dùn? Àwọn ní Jagaban, ọmọ àwọn ti bíbejì fún kábíyèsí, gbogbo ààfin yẹn ti di tiwọn. Wọ́n fẹ́ lè sọ pé kán dì true kábíyèsí káwọn gbéra kan wá take over Ilé Ifẹ̀. Gbégun àwọn pípò yìí. Wọ́n ṣògùn jẹ́ wọn mọ́. Ìkanra náà wá ń ṣe káàkiri. Wọ́n á ṣe fake. Ọjọ́ ń bọ̀ lólúwa wíṣẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run yóò fún yín ní ààyè ẹ̀ tó bọ̀ máa ṣe. Torí Bíbélì sọ pé Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ ìrònú pìwàdà. Nígbà tó bá dẹ̀ kọ̀ tán ìrònú pìwàdà kí lẹ wá fẹ́ kọ́ Ọlọ́run ṣe. So bàtọ́ lòun bá dé sí wọ́n máa sọ pé ẹ máa bá wọn káàánú ni. Ló bá di pé tí Mariam òṣùwọ̀n ẹ̀ kún lẹ́mlẹ́m. Ó kún bàjẹ́ wọn àti Ashley. Ló bá ní ṣe ni wọ́n ní àti ẹ̀mọ́jọ́ ẹ̀bẹ̀ tí gọ́tà gbọ́ ni pé wọ́n ní Tadé ní káwò. Ó sọ fún bàbá ẹ̀ pé wọ́n ní ṣe ló ya ìdílé náà rí wọ́n sunkún wá sí palace tó ń ké gidi gan tó ń ké wọ́n ní bàbá àti ìyá ẹ̀ wájà kí ló ń ṣèwọ ọmọ yìí tó ń sunkún tó yìí kí ló dé? Ó ní Mariam
ó ní Mariam àti ẹnìkan ó ní àti ọkùnrin kan bí wọ́n mú òun dání wọ́n di òun mú pé ṣe náà dẹ̀ ń fa ẹ̀jẹ̀ òun ó náà bẹ̀rẹ̀ sí ní fa ẹ̀jẹ̀ wọ́n ti abẹ́rẹ́ yẹn bọ̀ ó wá ń ké ó ké ẹkún yẹn ló wá sun wá báyìí àti bàbá wọ́n fa ẹ̀jẹ̀ wọ́n fa ẹ̀jẹ̀ ta ló fa ẹ̀jẹ̀ ní ó ní olórí Mariam àtọkùnrin kan ló fa ẹ̀jẹ̀ o wọ́n ní bọ́mọ yẹn ṣe ń gidigbe bí iye ṣe sájà bàbá ẹ̀ sájà kí ló ń ṣe wá ní bí bàbá ẹ̀ kan ṣe lọ́gùn tó pé wọ́n ní kàn lọ pé Mariam náà pé kàn lọ pé wá nígbà tó dé pé wá wọ́n béèrè lọ́wọ́ kí ló ṣe ọmọ yìí kí náà sọ pé ó ṣe fọmọ kí ọmọ yìí sọ pé ó lọ fa ẹ̀jẹ̀ o kí ló fẹ́ jọmọ òun ṣe níbo ló ti rí kí nìtú àwọn níwà àtọkùnrin kan lè fẹ́ jọmọ wọ́n ní kábíyèsí fẹ́ ó fẹ́ lè sọ pé kóun fún pààyàn ẹ̀ ló bá ní tadé ní káwù èmi fa ẹ̀jẹ̀ láti bo síbo yẹ́ ló fa ẹ̀jẹ̀ mi wá àtọgbẹ́ ọkùnrin kan ẹ fa ẹ̀jẹ̀ ó wí bíbá ilẹ̀ ti fà ó wà ń dùn ọmọ yẹn wá fọwọ́ kàn rẹ̀ wọ́n ní bí kábíyèsí ṣe gbé nìyẹn tó sì gbé wọ́n ní ìyẹn Naomi ò fẹ́ fara ya tẹ́lẹ̀ tí Naomi wá sọ pé wọ́n ní kábíyèsí ní kó sinmi ẹ̀dọ̀ a máa wádìí ọ̀rọ̀ yìí kí ló fẹ́ fẹ̀jọ́ wọn òṣó nílá pé wọ́n yìí ń parọ́ ọmọ yẹn lóun ò parọ́ ìwọ ló fà á ìwọ àtọ́gbẹ́ ọkùnrin kan lè fa ẹ̀jẹ̀ o kábíyèsí ní ọmọ kékeré ilé ìyá ṣé ọmọ ó bá ti pọ́ ọmọ ọdún 5 ó ti lé ṣérú eléyìí la máa sọ pé ó ń parọ́ pé ká má rí pé ọmọ ẹ̀ kódà ìwọ kọ́ ẹ̀ pé ṣé ọmọ ẹ̀ pé CCTV camera ó lè má sí inú yàrá ẹ̀ ọ̀kẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi ó lè lọ yọ kúrò pé ṣùgbọ́n òun máa lọ sí Fáṣíràn tó ń lọ bèrè ó fa ẹ̀jẹ̀ ọmọ yìí àbó fa ẹ̀jẹ̀ ọmọ yìí òun fẹ́ lọ bèrè pé Fáṣíràn máa sọ fóun ló bá ní láwo kọ́ máa lọ ṣé nǹkan tó ọmọ kékeré yìí sọ ṣé òun ní kábíyèsí fẹ́ máa gbìlẹ̀ lórí ní kábíyèsí ọmọ yìí ń parọ́ ọmọ yẹn wá wọ́n níbi Naomi ṣe wá tutọ́ sókè tó fojú gbà ó lọ́mọ ó lóun ò tírèènà ọmọ òun gẹ́gẹ́ bí àwọn ẹlòmíín ṣe ń tírèènà tó ń parọ́ báàsì kékeré lòun ti sọ fọmọ pé irọ́ ò dáa má parọ́ ọmọ Ọlọ́run tó parọ́ pé ta ló fi jọ tí èṣù ni Ọlọ́run ò dẹ̀ ṣe ọmọ tòun lọ́mọ èṣù ọmọ òun ò ń parọ́ ọmọ òun ò dẹ̀ lè bá parọ́ láéláé nǹkan tó ṣe fọmọ yẹn lọ́mọ yẹn sọ kí ló fẹ́ fẹ̀jọ́ ọmọ òun ṣe kí ló fẹ́ àwọn ní Naomi ara ti ta ó fẹ́ bù sùn kí ló fẹ́ fẹ̀jọ́ ọmọ òun ṣe kábíyèsí ní kò ní sí pé òun máa lọ sí Fáṣíràn wọn ló bá bẹ̀rẹ̀ sí ní sọ pé kábíyèsí má lọ sí Fáṣíràn kábíyèsí má ṣe o kábíyèsí má mọ̀ ọ̀rọ̀ ọmọdé lè fẹ́ máa ṣe kínní kábíyèsí ló dàbí ipò orí yẹn ti dàrú kóun má lọ béèrè wọn ní bó ṣe wá ní kí kábíyèsí wá kì í ṣe pé bóyá òun fẹ́ fa ẹ̀jẹ̀ náà ó ṣùgbọ́n ó kàn ṣe kínní pé ló bá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kí ò nídìí kí kábíyèsí lọ sí Ìfáṣà kí lòun fẹ́ fi ẹ̀jẹ̀ ọmọ yẹn ṣe òun kọ́ ni òun gbádàkodò pé kínní kan wọ́n ní kábíyèsí ní kò sí problem tí ìyá onífá bá dé ìyá onífá aṣọ tó wá ti sọ kódóró ọ̀rọ̀ táwa ti mọ̀ nǹkan tá a fẹ́ nǹkan ibi tá à ń lọ bẹ̀rẹ̀ tí pé ọmọ òun parọ́ pọ̀ fa ẹ̀jẹ̀ kí ó dájú ló fẹ́ fẹ̀jẹ̀ ọmọ yẹn ṣe ó ní kì í ṣe pé bóyá kìíní òun kàn fa ẹ̀jẹ̀ yẹn pé kóun fi lọ ṣe DNA ta ni ó ní DNA tí kóun lè mọ̀ bóyá Tadé ní ká wò ọmọ kábíyèsí ni àbí ọmọ kábíyèsí nítorí tó jẹ́ ìyá ẹ̀ torí ìwọ ló tún jẹ́ bàbá ẹ̀ àbí ìwọ ló jẹ́ àwọn ẹ̀gbọ́n òun tó fi di pé ó di ran tó pé káwọn ọmọ yẹn pé kán wá bá wọn ṣe DNA ọmọ òun tó ti torí ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ wọ́n ní bí kábíyèsí kàn ṣe fún un lọ́rùn pé òun fẹ́ fún pa wọ́n ní àwọn máa jẹ́ kó kù wọ́n máa jẹ́ kó kù pé nǹkan tá à ń ṣe kù pé kó fi rẹ̀ ẹjọ́ mọ̀ ló bá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé kì í ṣe pé bí òun fẹ́ fi ẹ̀jẹ̀ yẹn lọ ṣe nǹkan mìíràn pé bẹ́ẹ̀ ti DNA lòun sọ pé òun fẹ́ fi ṣe òun fẹ́ fi gbá òun fẹ́ ṣe àrò wọ́n nígbà tí ìyá onífá dé pé ìyá onífá sọ fún un pé no
ó lè DNA yẹn ó lè lọ ṣe o pé ṣùgbọ́n kì í ṣe pé DNA lè kóun mọ sí ní status ọmọ yẹn pé ó fẹ́ lọ fi ṣe bóyá ó fẹ́ fi dípò ti ọmọ ẹ̀. Àwọn bíbù yìí wọ́n ti bà ayé jẹ́. Kẹ́ máa wo ọ̀rọ̀ nígboro ẹnu o. Ọ̀la wọn á sọ pé ó ti wà ní Canada, ọ̀túnla wọn á sọ pé ó ti dé. Kíní kan tó ṣe, wọn ò lè fẹ́ fi ààfin yẹn lẹ̀. Owú jíjẹ, wọ́n lè sùn lé nìkan jí. Kọ́ sọ pé àwọn ò lọ mọ́, àwọn ò tiẹ̀ ṣe mọ́, àwọn ibikíbi tó bá lọ, ààfin yẹn máa fà wọ́n nítorí owú jíjẹ, nítorí nǹkan tí wọn ò tẹ́ wọn lọ́rùn. Wọ́n á sọ pé wọ́n ló mú lọ sọ́dọ̀ babaláwo. Ibi méjì ló fẹ́ fi pé kí ló babaláwo fẹ́ fi ọmọ yẹn ṣe. Wọ́n ní òun ló wà lẹ́nu, wọn ò wá sí parí ọ̀rọ̀ ẹ̀. Ayé máa wádìí ẹ̀. Nǹkan tó fẹ́ fi ẹ̀jẹ̀ Tádé ní káwò tó fẹ́ fi ṣe. Wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ yẹn máa korò. Wọ́n ní half deity ni Adémákinwá, half human being. Ẹ̀yin èèyàn wọn bá ṣe wà láì. Torí ọ̀rọ̀ yẹn pọ̀, ó dẹ̀ gùn. Àti lè sọ pé báyìí ló ti jẹ́. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Jésù Olúwa wa.